gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ wá kéyìn sọ online tẹ wá ń pariwo tẹ ẹ náwó kọ lóye Sunday Igboho mẹ́nu ẹ dákun mo rántí tí ń bà gbàgbé ìkan lára yín tí wọ́n ń pè ní mọ́lámù tó náà ṣe comparation in Islam ṣe bí àwọn ọlọ́pàá kan gbé lọ sí ìlú Ẹ̀lúlòbù tó fẹ́ arrest ẹ̀ tí ẹ sì ṣe ọkọ̀ ọlọ́pàá tẹ́yìn tẹ̀ tó sì ṣe ọlọ́pàá tẹ́yìn káwọn ọlọ́pàá arrest ẹ̀ kí ló dé tẹ́ pa àwọn ọmọ ìyá inú ẹ̀sìn Islam ṣéyún pé tẹ́ ìpèjọba Tinubu sí èyún. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́. Òkèláwà téńté. gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ wá kéyìn sọ online tẹ wá ń pariwo tẹ ẹ náwó kọ lóye Sunday Igboho mẹ́nu ẹ dákun mo rántí tí ń bà gbàgbé ìkan lára yín tí wọ́n ń pè ní mọ́lámù tó náà ṣe comparation in Islam ṣe bí àwọn ọlọ́pàá kan gbé lọ sí ìlú Ẹ̀lúlòbù tó fẹ́ arrest ẹ̀ tí ẹ sì ṣe ọkọ̀ ọlọ́pàá tẹ́yìn tẹ̀ tó sì ṣe ọlọ́pàá tẹ́yìn káwọn ọlọ́pàá arrest ẹ̀ kí ló dé tẹ́ pa àwọn ọmọ ìyá inú ẹ̀sìn Islam ṣéyún pé tẹ́ ìpèjọba Tinubu sí èyún ẹ bá rántí fídíò yẹn tí wọ́n náà fẹ́ lọ́wọ́ arrest ọmọ ìyá wọn mọ́lámù nílòbù tí mọ́lámù tó resist arrest tánú sí mọ́tò àwọn ọlọ́pàá títa lọ́lọ́ ní gbogbo ayé náà mọ́ ó nìkan náà lára àwọn náà tí wọ́n fẹ́ arrest nígbà yẹn tó yẹn tí tẹ́ pé èyí ń tiẹ̀ gbogbo àwọn àfáwọn oníṣà ń gbéṣẹ́ pé ó sojú dúdú báyìí ó sojú dúdú báyìí tó jẹ́ wípé bẹ́ẹ̀ ni káàtẹ̀ dákọ̀ rẹ̀ gan Saheed Shittu nígbà táwọn ọlọ́pàá wá tó yẹ pé ní ṣe bí mùsùlùmí ẹgbẹ́ yìí ni ṣe bó lóye Sunday Igboho yìí kan náà ló gba Saheed Shittu lẹ̀ pípé kún mọ́ fi ẹ̀tọ́ rẹ̀ dùn pé bó lẹ́sẹ̀ wá láti ẹni tí ò gbé lọrin bó lẹ́sẹ̀ kọ́ gbé lọ lọrin tí mọ́lámù ògbé òṣìṣẹ́ tó gba mọ́tò lẹ̀ kí ló tẹ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ wá ń kígbe kí online yìí kí ló tẹ́ jáde ńgbà náà pé àwọn mọ́lámù wọ́n gba mọ́tò ọlọ́pàá wọ́n tún lé àwọn ọlọ́pàá dànù tẹ́ pé títa lọ́lọ́run tẹ́ pé ẹsẹ̀ wọn jí gbé tẹ́ tí wọ́n fẹ́ sí pé jí gbé lẹ́wọ́ àwọn ẹran mọ́nu. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́. Òkèláwà téńté.